ǹjẹ́ àfidédé àsìkò yìí a fi ń kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ bá ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fídíò eléyìí tá à ń ṣe yìí. Ẹni tẹ́ rí lójú ìwòran wa yìí, àwọn ni wọ́n pè mí bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Wọ́n ní ọ̀rọ̀ wà kémi àti àwọn kájẹ́ ká fojú kanra ká fi jọ sọ̀rọ̀. Ayé kò tọ́ náà ni o, wọ́n sì ní nǹkan tó fẹ́ bá wa sọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń lóore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fídíò yìí, sit back, jókòó fẹ̀yìntì, wo fídíò eléyìí, ọgbọ́n tó bá kọ ìwọ náà mú lò. Ikú ò ní pa ọlọ́mọ, àṣà ò ní gbé ọlọ́mọ lọ. Fídíò yìí tó bá ti ń wò máa share rẹ̀ jẹ́ kí gbogbo àwọn èèyàn máa wò ó, torí pé ohun tí ó jọ ṣe gbogbo àwọn ọmọ Yorùbá láǹfààní ni. Kò sí nǹkan méjì nínú ká bá àyàn jẹ́ ká purọ́ mọ́ ni. Kò sí nǹkan táwọn ò fi ṣe, pàápàá jùlọ ètò Ayé Kò Tọ́ tiẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Nítorí bá jọ mọ́ òótọ́ lẹ́gbọ̀n lórí ètò Ayé Kò Tọ́. Nítorí ẹ̀ ló jẹ́ kí n wà behind the camera tí mo wà yìí, kẹ́ ẹ mọ lójú ẹni tó fẹ́ sọ̀rọ̀ yìí, kẹ́ ẹ lè bá a farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ wọn. Bàbá wa ẹ pè mí, ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ tó bí ọjọ́ mélòó kan tá a ti jọ ń wò pé á pàdé ṣùgbọ́n a ti jọ ní orí ọ̀fẹ́ àtàǹfààní láti ríra báyìí. Gbogbo tẹ́lẹ̀ fẹ́ bá ọmọ Yorùbá nílé lóko àti nílùú òyìnbó tẹ́lẹ̀ fẹ́ bá wọn sọ, ó yẹ ìbẹ̀rẹ̀ báyìí kí wọ́n mọ̀ gbọ́ yín. Ẹ sọ̀rọ̀ òkè dáadáa kan lè gbọ́ yín dáadáa. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tó ní gbogbo dédé àsìkò lọ́dọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lóko lódò lẹ́yìn odi, ẹ kú dédé àsìkò yìí o. Èrè la máa jẹ o, ọjà ò ní jẹ wá, àwa la jẹ ọjà. Àkíyèsí pàtàkì ni mo fẹ́ pe gbogbo àwọn ọmọ Yorùbá sí, tó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa pátá ládẹ̀ ti mọ̀ gbogbo nǹkan tó ń lọ lọ́tùn lósì, awuyewuye lórí ètò bí Yorùbá ó ṣe dá dúró tá máa ní òmìnira. Ìyẹn Oòduà Republic tí à ń jà fún. Mo kàn fẹ́ jẹ́ kí ẹ mọ̀ yìí pé kò sí bí ìlú kan ṣe fẹ́ wà láyé tí àwọn kan mọ̀ lè lọ síwájú bẹ̀. A gbọ́dọ̀ rí olórí burúkú kan náà wà bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ni. Ibi ẹ bá ti rí olórí ire, a gbọ́dọ̀ rí olórí burúkú. Ó wá lé olórí ire gbọ́dọ̀ pọ̀jù olórí ibú lọ ni, olórí ibú gbọ́dọ̀ pọ̀jù olórí ire lọ. Ìyẹn nǹkan tí à ń jà fún lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn. Mo wá fẹ́ jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin àbúrò mi, àwọn bọ̀dá mi, mo fẹ́ yẹ kí ẹ lọ mọ̀ kí a má ka òkú àkàsẹ́yìn táwọn Yorùbá bá ń sọ ní pé ká má jẹ́ kó rẹwà. Ká má kó rẹ̀wẹ̀sì. Yes, nítorí pé tí olórí ibú kan bá mix pẹ̀lú olórí ire, ó máa fẹ́ le díẹ̀, ó máa fẹ́ le, but a ní jẹ́ kó le ni. But adúpẹ́ bí tó ti dé báyìí ó níyànjú bọ̀, nítorí pé ẹni tí a gbójú okùn lé kò jẹ́ ní agbá, ẹni tí a rò wípé ni ó kí wa lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. But a tún á dúpẹ́ náà wípé Ọlọ́run ò tí ì gbà fún. Ọlọ́run gbà fún, Ọlọ́run dánwò, but tó ń fèlì ẹ̀ sáàmù ẹ̀ lọ́wọ́lọ́wọ́. But in tó máa ń gbẹ̀yìn irú wọn, in tó gbẹ̀yìn Fáráò náà ló padà gbẹ̀yìn rẹ̀. Ṣé tẹ́ sọ ni pé Fáráò lẹni yẹn jẹ́ lásìkò yìí? Fáráò ló jẹ́ sí ọmọ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Tinubu lèmi ń sọ, ẹ má jẹ́ kí n parọ́ fún yín, ká má parọ́ fún wa, Gani Adams wí. Kò sọ Ọlọ́run débi pa sọ pé tá bá dádúpọ̀ ilé ó gbé wa mì, kò sí Ọlọ́run. Fáráò ṣe jù bẹ́ẹ̀ lọ, ó padà dẹni àná ni. Ìran Fáráò kan kò sẹ́ni kankan tó pè lọ́mọ ọmọdọ́mọ Fáráò ní Egypt mọ́. Bẹ́ẹ̀ni, possible. Tinubu ó yẹ kí ó lo rẹ̀ kó fi rẹ̀ ṣe good example. Àwọn iṣẹ́ tí àwọn Awólọ́wọ̀ tó fẹ́ dúró ṣe tí wọn ò rí opportunity débẹ̀, lòun débẹ̀ yìí tó dẹ̀ misuse ẹ̀ yìí. Ó fẹ́ ta gbogbo Yorùbá, fẹ́ táwọn sóko ẹrú, Ọlọ́run ní gbà fún. Àmín. Kó rántí wípé Abacha ṣe jù báyìí lọ. Ọmọ Abacha kan ò ní dúró ní èní kó lóun ọmọ Abacha kó tapá báyìí tí wọ́n bá ní sọ̀kò pa. Ó ń jayé ọmọ ẹ̀ máyé o. Babangida ò tí ì kú, ọmọ rẹ̀ kò lè jáde kó lóun fẹ́ di sẹ́nítọ̀ nílùú tá a sì wá yìí, kéèkú, ó ti jayé ọmọ ẹ̀ máyé. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ tó bá nílẹ̀ àkàlẹ̀ mi bá sọ̀rọ̀ mi yẹn báwọn máa lè àwọn ọmọ ẹ̀yìn Fáráò mi bá wọn sọ̀rọ̀.
because bí Ọlọ́run ṣe fi títóbi ẹ̀ hàn tó fún ayé tí orúkọ ẹ̀ jáde látara òkúta tó ń jáde látara oríṣiríṣi nǹkan sí náà èṣù sì nà mọ́ ẹ̀yìn so pé ó ní àwọn kan tó lè mọ gbìjẹ tó lè mọ sọ̀rọ̀ ẹ̀ dáadáa yẹn èṣù náà nà mọ́ ẹ̀yìn ó kódà ó ní followers tó pọ̀ rẹpẹtẹ but tí ẹ ò tó tọ́ náà so ìyẹn ní kẹ́ ẹ lọ dì mú alimọ̀ sọ̀rọ̀ àwọn olóbùkún kan lè sọ wípé ẹ ká gbẹnu dákẹ́ bàbá wọn ní ò gbẹnu dákẹ́ because àwa ti fi wọ́n sí example gẹ́gẹ́ bí Fáráò nígbà tá bàṣà wà láyé lọ́jọ́ kìíní àná kó ṣe gbogbo òru ni ò fẹ́ o àwọn olórí ibú kan fẹ́ but àwọn tó ń fẹ́ lánàá dà wọ́n ti pa ẹ lọ wò gbẹ̀yìn wọn ṣe rí ìtẹ́fẹ́ fàyàn fún yín bẹ́ẹ̀ ni pé mò ń sọ̀rọ̀ ẹ̀mú sí Yorùbá lé sí mo dẹ̀ tún juwọ́ ní sóhun náà ìgbẹ̀yìn Ajímọ̀bí dà Ajímọ̀bí ó kúrò ní gọ́vnà kò tí ì kọjá ọdún kan àti oṣù díẹ̀ tó gbéjọba lẹ̀ ní Ọ̀yọ́ state ní kú mu lọ kò ṣe yí pé bóyá Ọlọ́run ò lè fi sílẹ̀ kó sì mọ sẹ̀mí but good example Ọlọ́run ó fi ń fa ẹ̀yìn Fáráò tẹ̀ kù because ìránṣẹ́ ọmọ ẹ̀yìn Fáráò lòun náà so Ọlọ́run fi ń ṣe ìfàlétí ni wípé ṣé owó ni tí Ajímọ̀bí fi tọ́jú ara ẹ̀ ní òsì ni tó wá jẹ́ pé ó di Ajímọ̀bí náà wá gbé sínú machine ẹ̀mí ẹ̀ ti bọ́ a week before kan tó announce wọ́n tún wá pin ẹ̀ mọ́nú machine odidi billionaire tó kó Ọ̀yọ́ state jẹ́ tó wùwà kò sẹ́ni tí ó mú àtọ́ Ọlọ́run dé Ọlọ́run mú fámílì ẹ̀ kankan ò lè gbà sílẹ̀ àwọn tó ní kó máa jó lọ àwọn wẹ̀yìn ẹ̀ kankan ò lè débi tó wà àwọn gbọ́n ò lè rí títóbi Ọlọ́run nìyẹn ẹni tó wá kù lẹ́nìí tí àwọn expect kó ṣe dáadáa tó ní pé àbí sọ̀nù orí burúkú kan lòun lé kiri 2023 I'm very sorry for him àwọn ọmọ ẹ̀ ló fẹ́ àwọn ayé àwọn ọmọ ẹ̀ tó ń jẹ máyé lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń dùn mí jù kése tiẹ̀ mọ́ àwọn mẹ̀kúnnù tó ń pariwo tí yà ń jẹ wọ́n á survive mẹ̀kúnnù mẹ́rin lẹ́yìn tó ń gbé sínú machine tó kú bẹ́yìn odidi ẹ tó kó billions yẹ wọ Akábàyàrì akíbẹ orúkọ tó bá kó máa jẹ mi ò mọ orúkọ mọ́lá pé dáadáa ẹ̀wọ̀n tó gbẹ̀yìn ẹ̀ ṣé owó tó kó jẹ odidi chief of staff owó tó kó jẹ lẹ́fẹ̀ẹ́ sọ ni owó tó wà lákàntì ẹ̀ òun kò tí ì ná Ọlọ́run ò jẹ́ kó ná kó gbádùn owó yẹn tí kò fi mú Ọlọ́run fi títóbi ẹ̀ hàn ni eléyìí ò ṣe pé bóyá ọ̀rọ̀ pé bóyá àrùn títóbi Ọlọ́run ẹni tí ó bá ní ọpọlọ ló lè rò tó bá ń lé ayé tó bá ń lé ipò lé pẹ̀lú bẹ̀rù Ọlọ́run Tinubu ẹ lé pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tí àfáà kan bá sọ fún yín pé àwọn ní sígìbárù kan táwọn lè ṣe fún yín kò ó ṣe bí ti ọ̀run o wọ́n lè bá yín ṣe àdúrà tayé bọ́ ẹ lè rí tọ̀run ṣe àyàfi kẹ́ ẹ tún ìwà yín ṣe ẹ tó tẹ̀mí ẹ̀bọ̀ ẹ tẹ́mi pakú nítorí pẹ́yìn lẹ kówó jẹ òkú rẹ̀ wọ́n bí yín ẹ táyé ẹ̀ bàjẹ́ nítorí pẹ́yìn ẹgbẹ́ ẹ wà nípò Ọlọ́run ó bí yín ẹ gbogbo sẹ́ẹ̀rẹ́ tẹ́ bá ṣe láyé pápátá gbèsè lẹ́ẹ̀fìsà ẹ bá dọ̀run tí àfa àtòbá tí wọn bá tí ì sọ fún yín nínú tẹ̀sítì dáadáa torí pé tẹ́ bá fẹ́ gba ó mọ̀ pé tí wọn bá tọ́ bá sọ̀tọ̀ fún yín wọn ò ní rówó gbà lọ́wọ́ yín ẹ̀yin lórí púpù tẹ́ bá ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ẹ̀ ní rówó gbà wọn ò ní rówó gbà lọ́wọ́ yín mọ̀ pé ẹ̀ lè fọ́ lóòótọ́ ọ̀rọ̀ lówó ẹ̀yin politician Nàìjíríà especially ẹ̀yin Tinubu ẹ pọ̀ bẹ́ẹ̀ tí Ọbásanjọ́ bá ṣe báyìí ìwọ ò ní débi tó wà wọ́n fi yín lẹ̀ ẹ pariwo ẹ fẹ́ lé òkè òun lẹ dé tán tó ń bọ́ ọmọ yín lọ́wọ́ yìí ẹ dé àbí ẹni tí òkè náà kọ́lẹ́ ti dé ẹ̀yin lẹ fa president sílẹ̀ inú pátì yìí ló wà ẹ̀yin lẹ jẹ leader ẹ̀yin lẹ fa vice president sílẹ̀ senate president agbọ́pọ̀ àwọn ọmọ ẹ̀yìn náà ni house of rep speaker ẹ̀yin náà lẹ fa sílẹ̀ níbo lẹ tún fẹ́ lé ẹ fura o ibi tí ẹ lérò lẹ́bàá yín bọ̀ àwọn ọmọ yín Èkó gangan tí ẹ wá wà yẹn Èkó tẹ́ ẹ gbà máwọn ará Èkó lọ́wọ́ gbogbo oúnjẹ tó lọ́wọ́ àwọn ọmọ Èkó padà gba nǹkan wọn bọ̀tà àwọn ọmọ yín bó ló fẹ́ fojú sí àwọn ọmọ yín ò ní lè pera wọn lọ́mọ Tinubu tó bá yá ẹ lọ kọ́ sílẹ̀ lẹ́nu wọn ò ní pera wọn lọ́mọ Tinubu because ẹ fi àjòjì àwọn àtọ̀rìn wá ẹ fi jọba láwọn ọmọ nílùú lórí ẹ fi pẹ́ ṣàyẹ wọ́n dẹ̀ pé ìlàsíwájú kìdí ẹ̀yìn náà ń japa orúkọ tó ń pè yín yẹn wọ́n ń tàn yín ni ìkọ́ tó bá yẹ lè di ọ̀la àwọn ọmọ yín kan ò ní lè dìde kán pera àwọn ọlọ́mọ Tinubu lẹ́kọ̀ọ́ ẹ lọ kọ́ sílẹ̀ lẹ́nu
mo ọ̀rọ̀ ẹ lọ kọ sílẹ̀ àwọn ọmọ yín ò ní lè pera àwọn ọmọ Tinubu tó bá di ọ̀la wọ́n sá lọ níbi tí gbogbo àwọn èèyàn tó bá ń sayé bẹ́ẹ̀ ṣe ń sayé yìí àwọn ọmọ wọn èlé dúró ní gbangba sọ pé àwọn làwọn ọmọ lágbájá àwọn ọ̀rẹ́ kò wọ́n dákẹ́ ni wọ́n silent wọ́n ń dúró de ìgbẹ̀yìn ni tí gbẹ̀yìn yẹn bá dé ó dùn àwọn ọmọ yín ni ó jìyà ẹ̀ bí Adédùbú ṣe ṣètò ní Ọ̀yọ́ state àwọn ọmọ ẹ̀ sì ń jáde díẹ̀díẹ̀ because ó ṣe sọ́tún ó ṣẹ̀ sọ́tún ó ṣe dáadáa sósì ó fìsì nìkan díẹ̀díẹ̀ ó sì amend bọ̀ ẹ̀yìn ibi tẹ́ bá dé àwọn ọmọ yín ó jẹ ìyà ẹ gbàgbé bàbá àyàfi kẹ́hìn yá ṣe àtúnṣe tí yóò bàbá ilé gba òmìnira yìí láì sí ọwọ́ yín bẹ̀ ẹ̀yin gan ẹ̀ sá lọ ojú ayé yín báyìí tí yóò wọ́ sí ju ti Fáráò lọ bàbá òótọ́ ọ̀rọ̀ ó dàbí ìsọkúsọ ni àgbàlagbà Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ bọ̀ ẹ̀ ń sì lò ẹran tí pátíkù ló sọ yín ló jẹ́ kí ẹ dì báyìí tí ẹ bá mọ ìtàn àwa náà máa ran yín létí báyìí kéré tó àti mọ díẹ̀ Àtíkù lẹ lọ ké lọ bá ló jẹ́ kí ogun fún sọ́wulẹ̀ Bọ̀dé George kó náwó PDP jẹ if not kóró bá ti gba Èkó mọ́ yín lọ́wọ́ yín tẹ́ ẹ mọ̀ ni wọ́n fún yín lọ́pọ̀tunity tọ̀kẹ́kẹ́ yín náà ti pé èèyàn ẹjọ́ wà ní ẹ wá sọ̀rọ̀ ayé lọ́nà kalẹ̀ but ẹ bá ti pé kò sí àtúwá Ọlọ́run mọ́ ń dá ó lè dọ̀lá sí gbọ́nóyá kò sí nǹkan tẹ́ni bọ̀dẹ̀ ṣe bọ̀ ẹ rántí pé o ìjọ kan lẹ̀ dá ń sùn kò sí béèyàn ló gbẹ́kúdé jù bẹ́ẹ̀ lọ ní ó padà kú òǹlẹ̀ ni bọ̀ dáadáa tó bá ṣe ni ò ní tán àwọn ará Ọ̀yọ́ sí ètí wọn ò gbàgbé Ajúmọ̀bí pẹ̀lú ìwà ẹbú ẹ̀ wọ́n yẹ fi kú yọ̀yàn ni ó yẹ kán gbàdùn kan máa jó ni kì í ṣe ẹ̀dá rẹ̀ ṣèbí òun náà fi jẹ APC chairman yàyín tẹ̀ dálẹ̀ káàkiri gbà tó yẹ kó tó bá gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà yẹ kó mọ ẹ̀yin Fáráò ni Ọlọ́run máa mú ẹ̀yin àwọn Fáráò Ọlọ́run máa mú yín lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni Ọlọ́run tó má Kàfáyà nílẹ̀ tó má Jùmọ̀bí lẹ̀ ó ti mú ọ̀pọ̀lọpọ̀ lọ ó ní òsì ó dójú ti òsì ọmọ lè láì tí kù ẹ má wọrí kò ní ìdìbò à ń ṣe pé Ọlọ́run ní gbogbo tẹ́ ẹ ṣe COVID-19 lọ pẹ̀lú bẹ́ẹ̀ yẹ kó owó Èkó jẹ tó yẹ gba Èkó máa ọmọ Èkó lọ́wọ́ ìwọ bàbá olójú kankan tẹ́ ẹ gba Èkó máa ọmọ Èkó lọ́wọ́ ẹ lè bọ́ ìdí Èkó ẹ wá ń gbé búlẹ̀ ọ̀fà wọlé níbo lẹ gbé búlẹ̀ ọ̀fà lọ talẹ̀ náwó fún ṣe náwó fún àwọn Ọlọ́run ni bàbá ẹ̀yin yóò wọ́ sí o astagfirullah ẹ̀yin máa wọ́ sí gan COVID-19 lè ha oúnjẹ lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ ń kó búlẹ̀ ọ̀fà kẹ́ ẹ wá náà lábìṣọ́ sólórí bú ni yín ni ẹ kó búlẹ̀ ọ̀fà wọnú inú ilé yín inú election ibi tó wọ̀nyẹ wọlé sí dọ̀là àmọ́ ẹ wá náà ní àbíṣọ́ ẹ̀dẹ̀ àwọn tó ń tẹ̀lé yín ò ní kúre àmín àwọn tó ń tẹ̀lé yín tán ní pé ẹ̀yin lè yan gidi yìí wọn ò ní kúre àmín gbogbo ojú inú wọn tó fọ́ yẹn ni ó fọ́ tán pátápátá ni àmín gbogbo ojú inú wọn ni ó padà fọ́ ni wọ́n yẹn ṣe kúre ẹ̀ṣẹ̀ téèyàn máa ń jírí olórí ibú ẹ̀ nìyẹn ẹ wá ń pọ̀ wọn pátákiri ẹ̀ ń gbàgbé Ọlọ́run tó mú Fáráò lẹ̀ nígbà tí ibẹ̀ náà ń pọ̀ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn alálẹ̀ ilẹ̀ Yorùbá ó dáa ni ó dáa fún yín gbogbo tẹ́ ẹ gbé mi dàbí iṣẹ́ agbára yìí Ọlọ́run ó jù yín lọ Ọlọ́run ó gbà lára yín àmín bọ́ ẹ ti ń sọ ayé nǹkan tí Ọlọ́run ò pè yín kí ló dé dẹ́ni bẹ̀rù Ọlọ́run COVID-19 ẹ kó Èkó lẹ́ti dèèyàn Amẹ́ríkà lẹ́ti dèèyàn ni lẹ́ti ní ogbó tẹ́ ní owó Èkó lẹ́ti méèkì ògbówó COVID-19 ẹ ṣe nǹkan kan ẹ wá lọ sápamọ́ ẹ ń tan ẹ̀jẹ̀ sábòsí Ọlọ́run sọ náà Al-Qur'an tẹ́ bá fi abalẹ̀ kẹ́ gbọ́ dáadáa táwọn afáàyàn bá sọ fún yín pé alábòsí èjèrè wọn ò sàlùkùrán fún yín débẹ̀ alábòsí èèyàn alábòsí ò ní jèrè Ọlọ́run sọ náà Al-Qur'an alábòsí ni yín ẹ ti sàbòsí ju alábòsí ò lè jèrè ẹ má yẹ kọ́ tọ̀ yín o tí àwọn afáà kan máa ń jókòó nílé tán ṣe sígbà kan fún yín kíní kan wà ní kú ní sígbà kan wà kì í bá ti irọ́ náà pa alábòsí ò lè jèrè ẹ lọ gbàgbé ẹnì tẹ bá tàn ẹ̀yàn ẹ̀ lè tán Ọlọ́run bẹ́ẹ̀ kọ́ mọ́tòlásí 50 ìyẹn kọ́ lọ ìwárí ẹ ṣe jihad ẹbí mùsùlùmí nìyí. àwọn tẹ́bi ń papọ̀ lẹ́gbẹ̀ẹ́ bóyá lẹ́ ń gbàwẹ̀ gan bóyá lẹ́ ń gbàwẹ̀ nígbà yẹn pé ìyàwó yín kírísítẹ́nì ní ẹ̀yin mùsùlùmí jẹ́ ẹlẹ́sìn èèyàn gidi ká máa ṣe bẹ́ẹ̀ ẹ wá tá a bá lé ayé títí ẹ rántí Adédùbú lọ sítórì yóò kò parun
báwo ni gbẹ̀yìn ṣe máa rí sí dáadáa. Yorùbá ń retí yín, Yorùbá wọ́n ń retí yín, bọ̀ tí Yorùbá báyìí lè lọ tó báyìí lè jẹ lọ ìran yín kan tó àfi tó ń change orúkọ yín. If not ọmọ Abacha ò lè dúró ta lẹ́ni kò lè dúró láàrin àwọn ọmọ láìpẹ́ wọn. ọmọ Babangida gan ò kú, àwọn ọmọ rẹ̀ kò lè tọ́ fún àfẹ́ dé Aso Rock lọ sí kankan, ọmọ Babangida. So ẹ̀yin náà ń jayé ọmọ yín máyé lọ́wọ́ ni, ẹ má yẹ ká pa ọ fún yín, ẹ̀ ń jayé ọmọ yín máyé ni. Kí orúkọ Ọbásanjọ́ má lè bá àbàjẹ́ ni bàbá fi step down fún yín wípé òkè ẹ lọ mú wèrè tí ó gbọ́ràn dáadáa yẹn bàbá Buhari ó ní kẹ́ fi jẹ́ pé òun sì trust ẹ̀ díẹ̀ ló fi step down fún yín pé kó mọ́dà ìpá àwa ni ẹ̀yin wá débẹ̀ tẹ̀sọ̀rọ̀ ayé ẹ wò sí ọmọlẹ̀ ìyẹn débẹ̀ tó ń ṣe bí ẹranko káàkiri ní platform kankan. It's better kẹ́ padà sípò ọmọlúwàbí tí àwọn ojú ọmọlúwàbí kan fi ń wòyìn tipẹ́tipẹ́ ní 1999 ẹ padà síbẹ̀ kẹ́ tó báyé àwọn ọmọ yín jẹ́. Gbogbo ẹ tó bá ń gbọ́ Tinubu létà kódà ìyá tó ń jẹ́ Tinubu, àwọn tó gbà yín tó jẹ́ Tinubu lẹ́kọ̀ọ́ tó bá yẹ gbọ́ pé kíní kan Tinubu criminal ni wọ́n máa pè wọ́n. Bọ̀ tí ẹ̀rọ ayé kó rí bẹ́ẹ̀ àtúnṣe sì wà fún yín, ibi tẹ́ ẹ̀ bá lọ àtúnṣe sì wà bàbá, àtúnṣe wà mi sọ. Bọ́ mo gbọ́ ẹ̀yàn ọmọ Yorùbá ló kó nílẹ̀ lẹ́yìn òdì ọpẹ́ lọ́wọ́ wá sí wà ń já sí ìkọ́ bẹ́ẹ̀ yẹn ṣe àbòsí wọn tó Ọlọ́run sì ń padà ju jẹ́wọ́ agbára ẹ̀ lé wọn lórí. Adúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa ilẹ̀ Yorùbá, especially Ọ̀yọ́ lèmi ń dúpẹ́ jù, because ìlú tí ò bá ti gbàbọ̀dé Ọ̀yọ́ state, yes ìlú tí ò gbàbọ̀dé tí wọ́n gbọ́ Ọ̀yọ́ state gbàbọ̀dé bí àwọn yòókù ṣe ń gbàbọ̀dé ní àbí tí wọn ò ní olórí aṣíwájú gidi, kí la fẹ́ máa wí. Bàbá burúkú yìí kì í ṣèyàn. Ọ̀yọ́ tí ò rí gbà lọ́nà fi kó wa yọ, Fúlàní ìbá ti máa pa wá ní ó ti fẹ́ pa bálẹ̀ tán. Wọ́n ti wọ gbogbo program òṣì wọn, roga program tó fẹ́ dálẹ̀ yẹn. Yes, bàbá yóò ti gbàgbọ́dé wọ́n ti sáyẹn because tó wáyé pé PC ló wọlé ní Ọ̀yọ́ state ni àti máa ní problem. Ṣèbọ́dà Àmọ̀tẹ́kùn sílẹ̀ tó bá jẹ́ wípé APC ló wọlé ní Ọ̀yọ́ state ni Àmọ̀tẹ́kùn lè hold. Àmọ̀tẹ́kùn lè wà lè gbọ́ra wáyé because Gani Adams gan sọ ó ní kò sí pátì kankan tó jẹ́ àṣeyọrí pátì àwọn àwùjọ tó jẹ́ group kan tó jẹ́ group àti soríire kan tó bá ti dàrú kò sí ètí òsọwọ́ Tinubu mẹ́ tí ó dẹ̀ sí rọ́mẹ́ di ó lé eléyìí gan náà kan tó ń bá lọ ìgan Àmọ̀tẹ́kùn gan wọ́n ti fẹ́ dàrú torí pé kí ni Tinubu gan kò fẹ́ yẹ kí àárín ọmọ Yorùbá kó tó kí ló dé kí lẹ̀ ń bá káàkiri. Ọlọ́run fún Solomon Sulaimon Ọlọ́run fún ní ọgbọ́n, Ọlọ́run fún ní màtò yóò fi túnbí ayé ṣe ní kò fi dalẹ̀ ayé rú. Tọ́lọ̀ bá fún yàn ní ọgbọ́n Ọlọ́run èèyàn máa ń wà genius téèyàn máa ń gbọ́n kò sí nǹkan tó kéèyàn ní ìmọ̀ kéèyàn gbọ́n ní ayé yìí bọ̀ kéèyàn fi ṣe dáadáa ni kéèyàn fi ṣe bí ẹ̀rọ Ọlọ́run ni. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ ní Al-Qur'an pé ìwọ tó ní owó Ọlọ́run bí ẹlẹ́kùn bó ló ṣe lò, ìwọ tó ní ìmọ̀ Ọlọ́run bí ẹlẹ́kùn bó ṣe lò, ìwọ tó ní ọgbọ́n Ọlọ́run bí ẹlẹ́kùn bó ṣe lò, ìwọ tó wá fi dalẹ̀ ayé rú o ò lè rọ́nà lọ. Bàbá wọ́n ń gbopò mọ́ yín lára, àwọn àfòfin sọ̀rọ̀ wọ́n wò pé Ọlọ́run ló lè dájọ́ but láì sọ pé bóyá kẹ́dà kan mọ́ dájọ́ náà ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ilé ayé èèyàn ò wà mọ́ yàtọ̀ bá. ẹ jẹ́ sọ kankan ẹ má jẹ́ bí ní kankan ẹ ń sọ̀rọ̀ kan nígbà tẹ́mi àti tá a jọ ń sọ̀rọ̀ tá a pàdé tá a jọ ń sọ̀rọ̀ ẹ ń sọ wípé Tinubu Èkó wọ́n gbé àwọn kan lórí àwọn kan bí nígbà òṣèlú kan àwọn olóṣèlú kan wá ó lọ sílùú rẹ̀ bọ́yẹ́dún àbí nǹkan. Yes now ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń bí mi léèrè yẹn ara àwọn tá à ń sọ náà nìyí ara àwọn òwò Tinubu gbogbo nǹkan tó bá yẹ kó dá láyé yìí opposite bàbá ń work against. Now nígbà tí èèyàn jẹ Tinubu nǹkan fúnra rẹ̀ ọmọ àjòjì nílé kòkó sọmọ Èkó. ẹ tún sọ. Tinubu ẹ sọ ọmọ Èkó ọmọ Ràgbìjì ni ọmọ Ọ̀ṣun ni. ọmọ Ọ̀ṣun ni Tinubu. ọmọ Ọ̀ṣun ni now everybody mọ̀ ìtàn tí ò wà backside ni ìtàn tó wà clearing ni ọmọ Ọ̀ṣun ni Tinubu but gẹ́gẹ́ bí àwọn ọmọ Èkó àwọn ni wọ́n jẹ́ èèyàn kan tẹ́ pé láìfù wọn ẹni tó bá wọn gbé ni ó mọ̀ láìfù ọmọ Èkó dáadáa wọn ò wálé ayé mọ́yà tí wọ́n ní pé kọ́kọ́ ti wà ókè so àwọn tí àìká nǹkan kún tí wọ́n ló mú
ìbọn àti àìka nǹkan kún èkó ló fi nǹkan ṣe kó. ṣebí Tinubu àti Fúnṣọ́ Williams ṣebí àwọn mẹ́jọ ń du ipò tó dẹ̀ jọ ọmọ Èkó ìrírí ọmọ original ọmọ Èkó bó tó ní pé Tinubu jẹ́ ọmọlẹ́yìn Abíọ́lá tó dẹ̀ wò pé láyé mo rántí June 12 kọ́ ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ kòtò náà ti sá lọ rí. Ní táìmù náà ni wọ́n fi reward ẹ̀ ní pé ẹni yìí náà ni ó ti tẹ̀lé èèyàn gidi rí náà fi wò pé ẹ̀fílẹ̀ ẹ̀yẹ kó lọ àti nínú pé ẹgbẹ́ pláfọ́ọ̀mù ẹgbẹ́ Awólọ́wọ́ ló náà wà wọ́n á ní kó lọ 4 years gbà tó wá di second year tó máa ṣe 8 years ó bẹ̀bẹ̀ lọ fún 8 years nǹkan mo pọ̀ mọ́ tẹ̀lé ya kan gbà yẹn èyí ó pè yá yẹn ní Alájà Ẹkùn Síkírà ní ọmọ Èkó ní ilé wọn fèsì ìga ọba Èkó báyìí ni tó bá yẹ pé ọmọkùnrin ni ó náà ní ẹ̀ta ìṣú láti mọ ìjọba lẹ́kọ̀ọ́ family wọn yẹ kó jọba ọba ọtí ọ̀run nìkan ní abẹ́ ẹ̀bí so family wọn ní nǹkan ṣe pẹ̀lú so PDP nìyá yẹn so àwọn yẹn so Fúnṣọ́ Williams ìyá bàbá yẹn jẹ́ àwọn yẹn jẹ́ yẹn kọ́tẹ́ pé wọn ò mú nǹkan kankan bọ́tẹ́ mọ̀ pé àwọn tó bá ní foresight tó máa wọn fa kakú irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni Tinubu jẹ́ wọ́n ní kí bàbá yẹn step down fún ni kó fi lè ṣe second term tó 8 years yẹn kó ṣe 8 years ẹ̀ kó máa lọ kẹ́kọ̀ọ́ fi ló fi sọ̀rọ̀ ẹ̀ di ní àmọ́ ní kú fi gbẹ̀yìn wọlé lọ pa bàbá yìí. Fúnṣọ́ Williams ó step down fún Tinubu tó ti di Tinubu tó parí kíní tán ibi tó ti di gbogbo nǹkan tó ó wá di tẹ́ ẹ bá di nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ṣàbòsí tó bá jẹ lọ ọ̀nà Ọlọ́run ni Ọlọ́run fẹ́ fi ẹlẹ̀ Ọlọ́run fẹ́ fi ẹlẹ̀ ni gbogbo ẹ tó bá ń ṣàbòsí láyé yìí Ọlọ́run fẹ́ fi lẹ̀ tó bá gòkè but èwo ni àbúrò wa mú Arẹ́gbẹ́ṣọlá is from Ọ̀ṣun ó fi jọba lórí àwọn àlùmọ̀ṣọ́ ó tún wá ìyẹn tún wá parí ìwọ náà ló tún mú lọ sọ́ṣun padà. Kí ni Arẹ́gbẹ́ṣọlá ṣe lọ́ṣun tó ṣe ní àlùmọ̀ṣọ́. kí ni kọmíṣánná ló ṣe. ok ó ṣe ọmọ Ọ̀ṣun wá ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́. ìyẹn kọ́ tiẹ̀ ní problem ok ẹ tún wá padà lọ sí ìlú ẹ̀ lọ sí gọ́vnọ̀ 8 years ó ṣe 4 years kan wọn ló dáa ó ṣe second years kan èpè nǹkan ló yanjú ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ó tún wá padà again after 4 years ó tún ní òun ni ó máa ń do fa Èkó lé lọ́wọ́. Ọ̀ṣun ṣàfẹ́ gba Èkó tán. no ó tún èèyàn tún wọ́n tún wá ti welcome back home fún ibo ló lọ tẹ́lẹ̀ ṣé outside ló lọ ni so I'm very sorry kò sí nǹkan tó fa problem ní táwọn ọmọ Èkó òfin lè sọ̀rọ̀ ní pé nígbà tí ọmọ bàbá méjì bá ń jà fọ́ ọmọ bàbá kan àti ọmọ ìdílé méjì bá ń jà fọ́ba tó dẹ̀ wọ́n pé ìdílé lè ló yẹ kó jọba aláyà lọ gbé àwọn tí ò nẹnu bẹ́ẹ̀ tí ò yẹ kó jọba tí ò nẹ́ta ti sọba ni ó gbé sórí true. ẹ báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ nígbà tó máa gbẹ́jọ́ jì wá pé ẹ̀ta jẹ́ kó fẹ́ràn tó lórí yín lélẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀gá ọba tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gan o ò nẹ́tọ̀ sí bí bó ṣe ń rúlu Èkó nìyẹn. ọba wo ló fẹ́ sọ̀rọ̀ nígbà yẹn tí Tinubu sọ pé kó gbẹ́ni ọ̀rọ̀ ayé kò tọ́ lè tó eléyìí ọba wo ló fẹ́ sọ̀rọ̀ yẹn pé kán aláwo Tinubu kó jẹ́ káwọn ọmọ Èkó jẹ ọba Èkó gangan náà ọba Akíolú gangan ni. ẹ bá ń sọ àníyẹn. wọ́n ní pé kí ọba Akíolú ní kí. kọ́mi kan jẹ́ kọ́mi ọmọ Èkó kó jẹ gọ́vnọ̀ Lagos State bàbá dẹ̀ jẹ́ kó yẹ pé súnmọ́ pé wọ́n kọ́ ló yẹ lóye. tó bá kọ́ntì náà ìyẹn wọ́n sọ tó bá ti jẹ́ pé wọ́n ní tó bá ti yẹ lóye bàbá yẹn ò sọ̀rọ̀ mọ́dọ̀lá bàbá yẹn ò sọ̀rọ̀ ìyẹn number 1 Arẹ́gbẹ́ṣọlá lọ orúlù ó padà sílùú ẹ̀ lọ́sùn nǹkan náà tún wà ń pè Fálékè ọmọ Kogi nìyẹn Ìkẹjà constituency nìyẹn dìmú ìyẹn kọ́kọ́ jẹ chairman ó lọ ó tún jẹ kíní ó jẹ honorable ó lọ sí Àbújá rep ó lọ fún rep ló lọ federal rep ó lọ ó dàbò ti lọ ànọ́dà bí ó sì lọ bí 4 years 8 years kan ó tún wá lọ fún another governor ó tún wá padà sí ìlú ẹ̀ lọ contest for governor. ó lọ sí Kogi ṣe governor. ẹ máa gbọ́ sórí yìí ó lọ sí Kogi. ó kú òlé kó lọ Kogi. ó lọ Kogi ó tún lọ contest ó lose níbẹ̀ ìgbà tí wọ́n lose níbẹ̀ kó wọn ò ráyè wọn ò ní opportunity bẹ́ẹ̀ can't believe it this guy still come back to Ìkẹjà again ó tún wá contest again ó tún wọlé. ṣé ẹ bá notice ẹ rí i pé kò gangan fún ara ẹ̀ gan àwọn gangan gbàbọ̀dé fún ara wọn. ṣé irú rubbish tó ń dánwò yẹn kọ́ máa import èèyàn wọlé láti wá gọ́ fún èèyàn
so make sense. Àwórì wà ń bẹ̀, Ẹ̀pẹ́ wà ń bẹ̀, Badagry wà ń bẹ̀, dáwọn indíjì àwọn tó mọ̀ káwọn làwọn ní Èkó. Ẹ wá sideline wọn, ẹ hack bí kan múyàn kan hack èèyàn kan ká wọ́n ká ń kọ ẹ̀. Baálẹ̀ kankan ò lè sọ̀rọ̀. Àwọn ọmọ gan wọ́n wò bí bẹ́ẹ̀ máa tán náà níṣẹ́ ni. Ṣé wèrè ẹnìkan lè wà láti Kogi kó wá ní òun fẹ́ di honorable kan l'Ọ́yọ́ state tí gbà ṣe pọ̀ wèrè. Irú godfather lórí burúkú wo ni ó fẹ́ wá? Bóyá bá lè jò ní àlejò ló di godfather ní wọn lórí. Báwo ló ṣe ní ṣẹlẹ̀? Ibi tó máa lè bá ti ń jò lórí ibẹ̀ ò lè set. Tó bá yẹ pé ọmọ Èkó ló ń jẹ gómìnà Èkó ni, I'm telling you the fact, the Lagos will not be like this. Torí ẹ̀ lẹ́fìrí pé tó bá ti ń lọ ìdí tó fa problem á bọ̀dé nìyẹn. Ẹni tí ò bá ti ṣe òun ló ní nǹkan ìlòkulò ni ó lò bẹ̀. Ìyí tó fà á nìyẹn tí wọ́n lè fi control abọ́dé inú party nǹkan tó mọ bó ṣe ń lọ pé àwọn àtàǹjẹ́ kìíní ìyá àṣẹ right owner. Torí ẹ̀ ni tó fi padà bójú ọ̀gá ẹ̀jẹ̀ wípé bàbá yìí kìtẹ̀ ní tiẹ̀ gan sí wọ́n ní ìwọ ló ní ni. Ìbáyọ̀ ń jẹ sàárà ni kò yẹ kó rí bẹ́ẹ̀. So Lagosian mo mọ̀ pé they are not happy, but Ọlọ́run tó gba àwọn ọmọ Ísírẹ́lì lóko ẹrú ni ó gba àwọn Èkó lóko ẹrú lọ́wọ́ Tinubu. Àmín. Mo mọ̀ pé mistake yín dẹ́ ṣe ní ẹ bá jẹ́ kó repeat mọ́. I know ìjọ tí Èkó bá bọ́ tẹ́ bá lè gba Èkó yín padà. I know for sure a lot of kings in Lagos state ló ń lọ sí court. I know that. That is ọ̀pọ̀lọpọ̀ court máa kún. Ẹ gbàgbé court máa kún, èrò máa pọ̀ court, àwọn lọ́yà máa jẹun because this man ó ti dà nǹkan orú fún wọn. Wọ́n kàn live bí owó lásán náà kàn ní wọn ò nẹnu, wọn ò lè kọ́ nǹkan báyìí pé nǹkan báyìí àfẹ́. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tọ́mọ Èkó àtọmọ Èkó tí ọmọ Èkó bá jẹ́ governor Lagos state everybody máa ní right now. Ṣé àlejò wà lórí ọmọ onílé ẹ wá sọ pé kí ló fẹ́ sọ tó dẹ̀ lágbára ju ọmọ onílé lọ? Báwo ló fẹ́ ṣe? Ó dàgbà lógun ìlú kan ní tán wá gbé wá tó wá jagun tó wá bá yín jagun tó ṣe kí ní ìrànkan tẹ́ wá fún ní oyè tán tó dẹ̀ lágbára ju yín lọ. Tí ò bá kú òun yẹn tọ́lọ́run bá gbé kú òun yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí yẹ́mọ̀ tẹ̀lé lẹ́yìn. Kò ti ṣe mistake ẹ̀yin gẹ́gẹ́ fúnra yẹn ti gbàgbọ́dé torí owó. And gbogbo àwọn life àfi ayé fàájì kankan Tinubu ó ti wọlé ó ti mathematics lórí wọn ó dẹ̀ work, but ó wá fi àbòsí tó fi kún at the end of the day ni pé èyàn eléyàn kún ní nǹkan ẹ̀tàn. Àbòsí kò nírè bàbá. Tí ò bá lé wọn kó di ẹ̀tàn ó mọ̀ pé wọ́n lè fẹ́ overthrow òun létà padà. Ṣé tí ẹ bá ní kéèyàn wá jẹ sàárà ṣé ẹ kéèyàn kú sílẹ̀ ni? Ṣé ẹni tó tún wá ń wọ́ọ̀kì lórí ọmọ Yorùbá tó mọ̀ lè ta ọmọ Yorùbá ó fi lè dé pẹ́sì. Bí tí mo wá fẹ́ jẹ́ kẹ́ fàyọ kẹ́ gẹ́ẹ̀tì gangan nìyẹn pé kẹ́ ẹ lè bá wọn pé is a real enemy. Kìí ṣe kò nífẹ̀ẹ́ Yorùbá kankan, bọ̀ ibi tó lọ yẹn mo trust àwọn yẹn náà. Wọ́n ní ẹni tó gbọ́n, wọ́n ní ẹni tó fẹ́ kú tó wá pàdé ẹni tó fẹ́ pa lọ́rọ̀ àwọn méjèèjì. Tèbó ilé tó filẹ̀ yẹn ó fi lélẹ̀ ó lọ bá wọn Fúlàní ṣe. ẹ fi sílẹ̀ Fúlàní mọ bó ṣe ń lọ. Wọ́n mọ̀ pé alábọ̀dé kan tó wà láàrin wa yẹn mo fún yín ní títí next year ẹ rí fíìmù. Wọ́n ní ewúrẹ́ ọbọ̀ ìjẹ́rè lẹ́yìn ọkọ̀ lọ́rọ̀ wọn ló ṣiṣẹ́ fún Fúlàní jẹ ni, kò lè jèrè Fúlàní láíláí, kò sí ẹ tó ń ṣe. N tí ò tiẹ̀ wá yé wọn pọ̀ wẹ́ inú ayé kò tọ̀ tèmi program tí mo fẹ́ ṣe láìpẹ́ yìí ó ní màá ti ṣe ó ní ó wà nínú inú ẹ̀ ni mo ti fẹ́ kíkiri yìí ó yọjú. Ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn èèyàn believe pé Tinubu. No níbi 2 years to 3 years back nìyẹn ojú ti là. Ìmọ̀ràn kan tó kọ̀ fẹ́ gba gbogbo àwọn ọmọ Yorùbá ni pé tó bá tẹ̀ jẹ́ pé àti Ìgbòho àti ìròmìnira wa ìgbà ìbò Ọ̀yọ́ state ó tó kọ́ wa lọ́gbọ́n. Ẹ tí ẹ bá fẹ́ ẹ dìbò pa. Bóun náà ṣe dìbò pa yẹ sọ. Ṣé bó ní bá ṣe di tọ̀yọ́ oníbàṣẹ ti Rivers state ìbò tí ẹ bá dì dáadáa tẹ dúró tẹ dì ẹ tí ò rí gẹ̀ẹ́gàn náà múra.
tó jẹ́ pé ohun tí ẹ bá fi nígbà tí local government jẹ́ 33 bẹ́ẹ̀ni yes tí immediate government tó mú 27 so kí ló fẹ́ ó yá lọ rí gẹ̀ látọ̀run. nínú 33 àwọn tó ń bọ̀ gan ti. ní 6 local government èèyàn ti mú 27 ó yá lọ rí gẹ̀ so that is election for you. ẹ fẹ́ yàn lù ẹ má wulẹ̀ máa pariwo ẹ má jù ó kéré gan ìbò ló ń bọ̀ lẹ́dọ̀ state yìí tó bá yẹ pé Ọbaṣẹ́kì lẹ́ bá fẹ́ ẹ dìbò pa àwọn ìwé tó bá mú wọn tó bá yẹ pé pásítọ̀ yẹn náà lè bá láì tó yẹ pé èèyàn ti yín ìbò yìí tó kò ní ìdí pé bóyá wọ́n wọ 50 tó bá ti wọ 50-50 yẹ fẹ́ fún àwọn ọ̀tá yín lẹ́nu nìyẹn ṣùgbọ́n ẹ dìbò yìí tí gáàbù bá ti pọ̀ dáadáa tẹ́ ẹ dìbò tẹ́yìn ìbò yìí tẹ́ bá dì ìyẹn tí ò rí gẹ̀ gan ni ó mọ̀ pé tóun bá rí gẹ̀ léyìí òun ò lè rojú rẹ Ọlọ́run dépé náà ìdéyàn gan ìbò lẹ máa dì ṣe get mi ìbò lẹ máa dì. ẹ jẹ́ kí n sáré kọ́ọ̀tì yín níbì kan ẹ wo bí a ṣe sọ wípé à ń dìbò gbogbo wa la mọ̀ wípé lẹ́kọ̀ọ́ èyí tán ṣe láti yí presidential election tán ṣe láti gbogbo wa la mọ̀ pé wọ́n gbé bílíọ̀nù va owó méjì wọnú ilé Tinubu báyìí. mo ti sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni ibo lowó yẹn wọlẹ̀ sí owó yẹn wọlẹ̀ a mọ̀ pé Tinubu ó wà gẹ́lì pé Tinubu fi owó ra àwọn èèyàn ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ní pé gbogbo wa la mọ̀ pé pẹ̀lú tí Tinubu ṣe lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú wọ́n ń ṣe bí jàgídíjàgan lẹ́kọ̀ọ́ bí onímọ́tò bí gbogbo wọn bí àtẹ́lẹsẹ̀ Tinubu báyìí ni wọ́n wà. ṣe rí àárín yẹn. ṣe rò pé yóò easy. ṣe rí àárín yẹn jẹ́ kí n la ọkọ yín bẹ́ẹ̀. ṣe rẹ tí bàbá kí jẹ bọ́ lẹ́nu wọ́n ní tó bá tí wọ́n ní if you cannot beat them you join them. ṣe rí gbogbo tó ń lọ ní lọ́rọ̀ àwọn ọmọ because àwọn táwọn dárúkọ àwọn tó ń ṣe jàdíjàgan lẹ́kọ̀ọ́ àwọn mọ́tò náà la máa rí fáàsì àwọn náà ni wọ́n ń lò ṣe rí nínú wọn if I could remember ní 2002 election Ambode yes ṣé Ambode ni yes Ambode if àwọn onímọ́tò gan reject APC wọn làwọn ò fẹ́ wọn mọ́ Àgbẹ̀dẹ yes wọ́n fún wọn ní ultimatum láti come back pé tí ẹ bá lè dánwò táwọn bá lè wọlé àwọn ò ní gbà kí agbèrò kankan ní Èkó mọ́ wọ́n ní láti fún wọn ní compulsory campaign pé káwọn onímọ́tò gangan fúnra wọn kàn dìde kàn ní no ẹni báyìí àwọn supporter Ambode wọ́n dẹ̀ fẹsẹ̀ rìn àwọn tí Òjó àwọn tí Kẹjà wọ́n fẹsẹ̀ rìn wọ́n ṣe campaign wọ́n ṣe wọ́de so láti show loyalty pé no ọ̀gá wa o our support so all this thing kò tí ì sí àwọn èèyàn tí ì ready láti jáde pé àfẹ́ nǹkan yìí but tí Ọlọ́run bá fún wọn ní agbára láti ṣe èmi mọ̀ pé gbogbo àwọn tí ẹ fi gbogbo ya wọ́n follow yìí tọ́lọ́run bá náà dé lọ́la ẹ máa rí pé gbogbo wọn ni ò rọ̀ lọ́rùn kò sí gbogbo ẹni tí tó lè mọ̀ sọ pé sometimes condition máa ń wà rántí gbà mí ókè sí gbogbo nǹkan tí láti máa ń dánwò ní ló pè mí àti sọ̀wọ́ jèrè gan ní dìmọ́tò bò easy so wọ́n fún everybody pa tó bá yẹ pé ọmọ nílùú ló ń ṣèlú wọn ò lè ṣèlú bẹ́ẹ̀ yẹn wọ́n ní fara ní ọmọlú wọn bẹ́ẹ̀ yẹn dynamism wọn wà nínú nǹkan tẹ́ pé ó ní bí ó ti máa sọ pé lágbájá don't want this pé bá lè jò lẹ́kọ́ síbẹ̀ so kò lè kíni ó ní bá ṣe ń ṣe ìjọba tẹ́ pé ó máa make sense. ẹ jẹ́ nǹkan tí yín báyìí torí ẹ ti sọ̀rọ̀ díẹ̀ ẹ jẹ́ nǹkan tí yín báyìí torí pé ẹ jẹ́ ká ṣe ìdúpẹ́ kékeré kan kò fẹ́ ṣe ìpèkélé dẹ̀ máa jẹ́ kó jẹ́ nǹkan tẹ́ pé gbogbo wa pátá ká jókòó ká rò dáadáa nípa pé tí ẹ bá ní olórí gidi tí ẹ dẹ̀ ní aṣíwájú gidi tí ẹ bá ní àwọn ọba àwọn tó wálé ayé wọn wá ṣe tó dáa tó ń wálé ayé wọn wá gbèjà àwọn èèyàn tó ń wálé ayé wọn tó àdìsí tó ń gbìyànjú láti ṣe dáadáa láti ní human say party pé kí ní yóò gbọdọ̀ máa rí báyìí mo bẹ̀rẹ̀ láti orí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn àgbà nìyẹn ṣèbó Ògbómọ̀ṣọ́ ni akálà ti wá mo ń bọ̀ mbẹ́ ṣèbó Ògbómọ̀ṣọ́ ni akálà ti wá Ògbómọ̀ṣọ́ kan náà ti lè kúrò ṣé kò nówó ni àbí kò rówó rà wọ́n
àwọn ìlú tàbí ẹ̀ ń sọ ẹ̀dẹ́ ni wọn ò lówó tẹ́kù ẹ mọ̀ jẹ́ ká ta ọjọ́ ọ̀la ara wa torí àwọn pípù yìí wọ́n balẹ̀ ayé jẹ́ wọ́n kò rí bùkún wọn lọ bọ̀ ẹran ti pàwọ́ tá a bá kù nǹkan tá a máa jẹ nǹkan tá a máa ṣe ó sì kúkú ọjọ́ ọ̀la wa ṣe pàtàkì ọba lọ́ba Ìbàdàn ẹ wo bí olóbù pì bó ṣe ní bàbá yẹn lára ẹlẹ́lẹ́ni tó dórí ipò ọ̀tọ̀ ni wọ́n fẹ́ jẹ ọba ló fẹ́ yí plan ọba ìlú tó ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ ó fẹ́ yí padà òun náà fẹ́ gbé opposite ó fẹ́ gbé ṣe word and opposite mo fẹ́ pè ní ó fẹ́ gbé síra wọn. word and opposite ṣùgbọ́n ṣe mọ̀ pé ìlú tí ẹni sùúrù ẹni wọ́n wọ̀rí ṣe rí ìlú tó bá ti wà tí wọ́n ẹ̀ dalẹ̀ ara wọn ń bẹ̀ jùjù irú nǹkan bẹ́ẹ̀ yóò ní wọ̀ Ajúmọ̀bí náà ṣe ibi tó ti fi ṣe kọ́bọ̀ nìyẹn. ẹ̀gbọ́n kan lé àwọn wò ó fẹ́ gbé Balógun àti Balógun kọ́ni máa yẹn nígbà yẹn ó fẹ́ gbé wá fẹ́ lu politics ẹni tẹnu ẹ̀ máa lè kán mọ̀ pé tí ò bá ti lè lọ ní àti right owner tí ò bá ti lè wọlé àti right owner tó wọlé by politics sọ́tọ̀pù nìyẹn Ọlọ́run ò fún ṣe ó tún fẹ́ mú ọba náà ó tún fẹ́ pieces wọn ó fẹ́ dá wọn lédèrú gbogbo àwọn ìwà báyìí ìwà ìbẹ̀rù Ọlọ́run ni but ìgbà tí Ọlọ́run dẹ̀ wà ní pé ìlú Ilé-Ifẹ̀ ìlú tó so gbolẹ̀ Yorùbá mú nílé ẹ lè wọbẹ̀ ọ̀tá nìyí o ẹ̀yin bàbá ajá ti àti táwọn yìí Ọlọ́run mọ bó ṣe máa sọ̀rọ̀ yín wọ́n yẹ kó ṣe Yorùbá máa sọ pé kọ́lọ́ mú yàn kan lẹ̀ Ọlọ́run mọ the right thing láti ṣe but Ọlọ́run mọ bó ṣe máa sọ̀rọ̀ yín ìgbà tọ́lọ́run bá wa ṣí èlò ṣe Mákindé náwó ṣé ẹ̀yin tẹ́ wà ní gọ́ọ̀mẹ̀ntì tẹ́ wà ní federal if Ajúmọ̀bí gangan fúnra rẹ̀ gan wọ́n tó dìbò pa ní constituency ẹ̀ nígbà tí wọn ò fi Sàràkí mọ́ ní Kwara state ìbò náà ilé ṣèbó wà ní ó wà sẹ́ni tí kò lágbára ni àbò tó fẹ́ náà ni ò sí so gbogbo kínní yìí ó tẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn táwọn fẹ́ dìbò ẹgbà yín pa rígìn tẹ́ bá gbé máìdì yín síbi rígìn àlè débì kankan. òótọ́ ni nígbà tó bá ní Sàràkí tó nǹkan rí bò tí wọ́n ti ń ka ìbò báyìí gan ṣé apá ìgan jábọ́ tó nǹkan bá náà fẹ́ sagbára kankan gan wọ́n máa tẹ́ ni so bá yẹn máa ń léèyàn nígbà tí Ajúmọ̀bí odidi constituency ẹ̀ kan dìbò ó dàbí kí ọmọ yéèyàn kọ́kọ́ yàn lọ́mọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ṣe rí náà kọ́kọ́ yàn lọ́mọ kán dìsónù èèyàn Ajúmọ̀bí ònàjútì ni wọ́n dìsónù ẹ̀ lọ́yọ̀ state ni from governor to senate wọ́n nà àwọn tó tún fà lẹ̀ pé ní party wọn bàbá yẹn ní owó lọ́wọ́ kò ṣe Ìbàdàn rí ẹni lọ́yọ̀ state wọn kò ṣẹ̀wọ̀n kò búyà wọn rí. Adébáyọ̀ Pẹ̀kẹ́lẹ́mẹ́s. yes wọ́n dìbò lè pa pé ìwọ àtọ̀dọ̀ àwọn ológun ló ti fẹ́ dìde ànígbẹ̀ wọlé bó ṣe wà nìyẹn tí ẹ jẹ́ kẹ́nu ṣọ̀kan ẹ mọ̀ tẹ́ ẹ máa ṣe ẹ má fi torí 1000 ráìsì dìrúkà kan ráìsì agolo 5 kí ẹ jẹ́ káwọn èèyàn kan máa fi tẹ́ bá lọ ṣe oògùn wọn tán ní pé gbogbo ẹnu ayé gbogbo táwọn bá yìí ṣe àṣegbè ní irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kó ṣe gbogbo wa pátá ní kádàrá orí wa yìí ló gbàbọ̀dé ìwọ kan tó ń wò mí gan ò gbàbọ̀dé o mọ nǹkan tó ń ṣe ni ẹ gbàgbé o gbàbọ̀dé o mọ nǹkan tó ń ṣe don't be confused in any condition you are control ara yẹn já control sense wa kò sí nǹkan kan o Ajúmọ̀bí ṣe jù báyìí lọ ìgbà tó bí atọ́nà ní gbọ́lọ́hún wò pé ilé yìí bóyá àwọn kan ló ti ẹ̀ wọlé àdúrà ní àti ẹ̀mọ̀ tó náà fi ọkọ̀ palẹ̀ mọ́lẹ̀ píà owó tó kó jẹ kò rí ná ìyàwó ẹ̀ lọ́wọ́ máa gbádùn kiri sí bọ́ọ̀nà sí dáadáa ní tẹ̀tẹ̀ tó fẹ́ rí ti àwọn yẹn rò mọ́ ọmọ ẹ̀ kò lè di lẹ́yọ̀ state kò ní òun fẹ́ di ọmọ Ajúmọ̀bí. kò possible. ó ti fi jayé ayé ọmọ ẹ̀ máa yé ọmọ Ajúmọ̀bí kankan ò lè di lẹ́yọ̀ state kó lọ fún sẹ́nitọ̀ wọn dìbò pa ẹ lọ kọ sílẹ̀ lẹ́ni tó bá ti ní ọmọ tó ń dàgbà tó kàwé kó náà fẹ́ lọ ọ̀hún ọmọ Ajúmọ̀bí bí wọ́n ṣe dìbò pa báyìí ní sẹ́nitọ̀ náà ló ṣe ní wọlé owó tí wọ́n ti ní lọ́wọ́ nìkan lọ́wọ́ náà wọn ò lè rẹ́kọ̀ bí Tinubu náà bó ṣe máa jẹ́ náà nìyẹn àtẹ̀bẹ́ kẹ́ẹ̀ ti padà káwọn ọmọ Yorùbá lè yọnu sí yín because ẹ ní rẹ́kọ̀dù gidi o mẹ́yìn kan tán ìtẹ́nìkan máa ń pè yín pé ẹ̀yin aṣíwájú àwọn wèrè òpònú yín ni o bí Fáráò ṣe já síwájú àwọn tẹ́jọ́ wọnú òkun lọ́jọ́ sí bẹ́ẹ̀ náà lè aṣíwájú àwọn tiyín. tó kún lanu. bẹ́ẹ̀ ṣe máa lọ nìyẹn Fáráò ní mí. wọ́n sì parẹ́ sínú òkun pupa. tí Ọlọ́run gbọ́nù Fáráò ó tún fi Mósè ó tún fi ṣe ẹ̀sánpù fún pé èmi ni mo rán ẹni níṣẹ́
but ẹ̀kọ́ ẹ̀gàn ẹ̀ ń ṣagídí nínú ẹ̀ ń wò pé ẹ̀kú síbì kan ọlọ́run nà ọ̀gàn yìí ẹ má wọlé masala. a kí gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa wo Ayékòótọ́ náà ni kò pé méjì àmọ̀fẹ́ yìí ṣe lọ nígbà wáyá Ayékòótọ́ live náà ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí bó ṣe jẹ́ nìyẹn. Thank you so much. ẹ wo kẹ́ share sáwọn èèyàn ẹ jẹ́ kó feel ẹ̀ bó ṣe ń lọ Ọlọ́run ò kì í ṣe èèyàn Ayékòótọ́. Thank you.